سنة نبوية bámi سنة نبوية bóni bá rí bó ti rí fún bámi yìí ó ṣiṣẹ́ rẹ̀ ni. سلام عليكم سنة نبوية láàárọ̀ yìí ni mo dé sí Ìlọrin látàbújá mo wà farabalẹ̀ mo wà ńlọrin ní jẹ̀rin ìjẹta mo wá dé sí Ìlọrin láàárọ̀ yìí ní tìtorí bámi yìí. سلام عليكم سنة نبوية bàbá wa Al-Mahami bóni bá rí fún un báyìí ó ti ṣiṣẹ́. سلام عليكم iṣẹ́ tí bámi yìí ṣe tí gbogbo àwọn mayàn tí wọ́n fi dòkólẹ̀ tí wọ́n ò sì kánjú. سنة نبوية إجابة فرد على كل مسلم. bàbá ní mọ́lúdì lẹ́kọ̀ọ́ gbogbo wọn àtàwọn Shababul Khair tí àfa Amadu náà ń bẹ nù wọn gbogbo wọn nà tí wọ́n ní wọ́n tún nà tí wọ́n ò ní. kí ni tí wọ́n ní tí wọ́n ná lówó tí wọ́n fi wọ mọ́tò kí ni tí wọ́n ò ní tí wọ́n ná ní ẹ̀mí torí ẹnìkan ò mọ bí tẹ́mi ó pèsè. سلام عليكم سنة نبوية. bàbá wa Al-Mahami wọ́n tún wá ṣe òde èèyàn dáadáa wọ́n yin ànábì àwọn ará èkó tún máa wò pé ńbọ̀là fọ̀tẹ́ tó ti rí àwọn ilé. سلام عليكم. kó wá dùn ní kóun náà fẹ́ lo iyì wa káwá láàráyè ta ló sọ pé iyì tó ń lò ó ti tiẹ̀ tó ń lò tó rò páyé ń pè ọ́ kí o ta ló sọ pé yóò kálẹ̀ fún ọ. سلام عليكم سنة نبوية. bámi yìí kẹ́lìmọ̀ wàjí sàtẹ́mi ó sọ òun náà ni pé bóni ti rí yìí iṣẹ́ ló ṣe débẹ̀ iṣẹ́ òun náà ni o tún múra sí kó tó máa dá sí jù bẹ́ẹ̀ lọ. سلام عليكم سنة نبوية. ìyàwó wa ọlọ́mbọ ṣe àfa àlọ́kọ rẹ. سنة نبوية. àdìsí ànábì ọyọ kan ní kà fún ọ tó o bá ti ń wo kẹsẹ̀tì yìí kọ́ ọ máa rántí ẹ̀. سنة نبوية. gbogbo ẹni ó fẹ́ ṣerú eléyìí fún ọmọ tóun náà fẹ́ jèrè ọmọ kó yóò bá ànábì kó fariwo lẹ̀. إجابة yóò bá ànábì dáadáa tó dùn mọ́lẹ̀. على كل مسلم. ìyàwó wa kí ló kọ rẹ̀ Halimatu Sadiya حياكم الله. wọlá Halima àkọ́kọ́ tó ṣoríire látàrọ sí Ọlọ́run. صلى الله عليه وسلم. bàbá wa gbẹ̀mú lágàjì Ọlọ́run yóò náà ṣoríire. آمين يا الله. àwọn èèyàn fẹ́ sàmì àmọ́ oúnjẹ ni wọ́n ń jẹ wọn sàmì fún. آمين يا الله. Halima Sadiya ọgbọ́ ọmọ gbọ́ tóra àfa lọ́fẹ́ ọ̀sìn bíi pọ̀ gbọ́. الله. ó dé ní ọmọ rí ọ̀sẹ̀ bíi pọ̀ rí ó di méjì. ọ̀sì mọ̀ ọ̀ wá ṣe bíi pọ̀ mọ̀ ó di mẹ́ta. الله. gbogbo obìnrin láyé tí ń bá ń gbọ́ tí ń ṣe bíi fóun ọ̀gbọ́n nílé ọkọ gbogbo obìnrin láyé tí ń bá ń rí tí ń ṣe bíi fóun ò rí nílé ọkọ gbogbo obìnrin láyé tí ń bá ń mọ̀ tí ń ṣe bíi fóun ọ̀mọ̀ nílé ọkọ ntí ó jáde ntí ọmọ jáde lára rẹ̀ àsùnfúnnàlá àlùdù ni. òbí ẹ̀fọ́ mi ní tẹ́sẹ̀dì mímọ́ àdàtì wàlá tẹ́sí kí fi sọ́mà tí ìnà àgídẹ̀bọ̀. Ànábì Muhammad. bẹ́ẹ̀ ni wà á tún yóò bá kí kọ́lùbí wà lábá. Ànábì kọ́ àwọn sàbẹ̀lẹ̀ pọ́njọ́ kan. sallallahu alayhi wa sallam. Àdìsí ọyọ kan tí mo fẹ́ kà fún ọ lónìí. ayyakumullahu. Ànábì ní yá ma'ashara nisa. ayyakumullahu. Alaykunna bil istighfari was sadaqa. Fa inni ra'aytukunna akthara ahli an-nar. Qalat imra'a
ما لنا يا رسول الله أكثر أهل النار. وقال صلى الله عليه وسلم تكثرن اللعنة وتكفرن العشيرة. يا معشر النساء فذلك اليسومي يتي سوكالي بودي دي. يا معشر النساء النبي محمد kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́. النبي lẹ́yìn obìnrin. كنا بالاستغفار والصدقة. ẹ jẹ́ kí istighfaru ẹ jẹ́ wọ́n máa pọ̀ nínú tẹ́ máa ṣe astaghfirullah astaghfirullah astaghfirullah. ìyàwó wa Halima sọ̀ngbọ́. عليكم بالاستغفار والصدقة. kí ló ní dájú náà bí ní kẹ́ ẹ máa ṣe istighfaru púpọ̀. فإني رأيتكن أكثر أهل النار. Ànábì ní tí ó mú fi ní kẹ́ ẹ máa ṣe istighfaru púpọ̀. òun ni pé mo ní pé èèyàn obìnrin lẹ pọ̀ jù nínú náà. قالت امرأة ما لنا يا رسول الله أكثر أهل النار. obìnrin tí ọba fẹ́ wọ̀ náà kó yòǹbó ń ṣe ọlọ́run. ما لنا يا رسول الله. obìnrin kan ló wá tapẹ̀rẹ̀ aya síta. bàbá mahami ما لنا ìwà ń gáàsì ara báyìí ń gáàsì ara níwájú Ànábì. ما لنا يا رسول الله أكثر أهل النار. síbẹ̀ ni obìnrin bá gbọ́rọ̀ jù fọ́kọ rẹ̀ kò sọ̀rọ̀ tó lè sọ fọ́kọ. omi èkú ọkọ kú gbogbo nǹkan ló lè ṣe fọ́kọ rẹ̀. bẹ́ẹ̀ bá lè sọ̀rọ̀ púpọ̀ tó lè kú ọkọ rẹ̀ púpọ̀ tó lè fọ́kọ rẹ̀ wé tí ọ̀dà ọ̀rọ̀ rẹ̀ tó máa rí ó sọ láyé ní ti zọ. ما لنا يا رسول الله أكثر أهل النار. obìnrin wa dúró níwájú Ànábì. الله عليه وسلم. ó ní Ànábì ó ní kí ló dé tó yẹ báwa la pọ̀jù nínú iná kí ló dé tẹ́ láwa la pọ̀jù nínú iná. Ànábì wa ń sọ ọmọ wípé. تغفرن اللعنة وتكفرن العشير. Ànábì ní tí ó jẹ́ kẹ́ ẹ pọ̀jù nínú iná òun náà ní wípé èpè ẹ̀yin obìnrin tí máa pọ̀jù. وتكفرن العشير. Halima bọ́ ọ bá rí dúdú ọpẹ́ ní ojú àdúrà ni ó máa ń ṣe má ṣe pé الله. وتكفرن العشيرة. obìnrin yẹn sì appreciate الله. ìtọ́kọ bá ṣe fún un láàárọ̀ kó tó dọ̀sán obìnrin máa gbàgbé aníkìlẹ̀ ṣe. الله. gbogbo obìnrin láyé tí kì í bá appreciate ọkọ rẹ̀ lérí tó ṣe fún un tí ń fi bí sú oore pẹ̀lú rẹ̀. Ànábì ní obìnrin náà nínú náà ní ọwọ́. صلى الله عليه وسلم. gbogbo tọkọ rẹ̀ bá ṣe fún ọ máa appreciate rẹ̀. àfààní wa kó o sì máa tàdúrà ọmọ gbọ́ ọmọ rí ọmọ mà. gbogbo obìnrin tí ń bá wá peace tí ń wá ìrọ̀rùn nínú ilé ọkọ rẹ̀ kò ní jà fún right. gbogbo obìnrin tí ń bá ń fẹ́ right yóò sì máa rí wàhálà gbogbo gbà. Subhana rabbika rabbil izzati.